Ẹ̀kálẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ó tó ẹgbẹ̀rún kan àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n ní ìpèníjà ojú dídùn àbí kí wọ́n má ríran tààrà ni wọ́n ti gba ìtúsílẹ̀ ohun ìwòsàn tó péye nípa fífi ojú ọ̀hún ríran padà lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún wọn. Akọ̀ròyìn wa Oyinkanṣọ́lá Ọ̀jẹ́ládé jábọ̀ ìròyìn wípé ìgbésẹ̀ aláàánú yìí ń lọ wá láti ọwọ́ àjọ ilé-iṣẹ́ ìṣàkóso epo bẹntiró ilẹ̀ yìí ìyẹn Nigerian National Petroleum Company NNPC léyìí tó jẹ́ ara ìfọwọ́sowọ́pọ̀ wọn láti mú ìdàgbàsókè bá ìlera àti ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Àrùn ojú cataract ní kí ẹyin ojú máa wò báibái. Ó banújẹ́ pé láti ṣe iṣẹ́ abẹ tí yóò mú àrùn ojú yìí lọ, ó máa ń gbé owó púpọ̀ lórí tí ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè yìí ò lówó rẹ̀ lọ́wọ́. Irú ìṣẹ̀lẹ̀ yìí ni ti ọmọ ọdún 11 Ẹniọlá Àdìsá tí ó ti ń gbé pẹ̀lú àrùn ojú cataract fún ọdún 4 tó jẹ́ pé ìyá rẹ̀ tó jẹ́ opó kò lè sanwó iṣẹ́ abẹ náà. Àmọ́ ìgbà ọ̀tun ti dé fún Ẹniọlá àti àwọn mìíràn tí wọ́n ń kojú àrùn ojú cataract bí àjọ aláàánú ti NNPC Foundation pèsè iṣẹ́ abẹ ọ̀fẹ́ láti kojú àrùn ojú cataract fún èèyàn ẹgbẹ̀rún ní ìpínlẹ̀ Ògùn. Bí Ẹniọlá, àwọn tó jẹ àǹfààní yìí láti ọmọdé sí àgbà ni wọ́n gba ẹ̀bùn ìríran wọn lọ́tùn pẹ̀lú oògùn ọ̀fẹ́ lẹ́yìn iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún wọn. Wọ́n ti bá mi ṣe surgery yẹn, ó ti yàtọ̀ sí bóyá wà á tẹ́lẹ̀, wọ́n jẹ́ kó yàtọ̀ sí bóyá wà á tẹ́lẹ̀ náà. Mo gbọ́ pé kódà gan mi tẹ́ rí nínú set gan wá pè mí gan wá bí wọ́n mi ní mo fi wá sílé báyìí. A máa ṣàdúrà ṣé ti yé a máa ṣàdúrà fún wọn náà ni inú mi dùn gidigidi gan. Olówù ti ìlú Òwu Ọba Sàká Adélọlá Mátẹ̀mílọ́lá dúpẹ́ lọ́wọ́ àjọ aláàánú ti NNPC fún ohun tí wọ́n ṣe yìí. Gbogbo àwọn tí wọ́n sì ṣe ètò náà láti rí pé ètò ìṣeéṣe lé ní gbogbo yín ni mo dúpẹ́ fún. Yorùbá ní òun fẹ́ ó ṣàgbàmù bù wọn. Tí wọ́n bá gbé ètò yìí kalẹ̀ ni wípé wọ́n fẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan wọ́n fẹ́ ṣe iṣẹ́ abẹ fún. Táwọn Yorùbá wá òtún bá tẹ gbogbo ẹ̀. Gbogbo tí wọ́n bá gbélẹ̀ kan fẹ́ ṣe lásán ni tó. Ẹ̀yin tí ẹ wá láti wá jàǹfààní ètò iṣẹ́ abẹ ojú yìí àdúpẹ́ lọ́wọ́ yín tẹ́yìn náà ń tẹ́ wá o. Iṣẹ́ abẹ àrùn ojú cataract ti àjọ aláàánú NNPC Foundation bẹ̀rẹ̀ ní ilẹ̀ Káàárọ̀-Oòjíire tí yóò sì dé àwọn apá mìíràn ní orílẹ̀-èdè yìí. Wọ́n ṣèlérí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọn yóò jẹ àǹfààní yìí. Ní Abẹ́òkúta, Oyinkanṣọ́lá Ọ̀jẹ́ládé ló ń jábọ̀ ìròyìn. Ìdí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́wọ́ ìmọ̀ràn fún àwọn onímọ̀ nípa ọpọlọ gẹ́gẹ́ bí agbára ìtọ́sọ́nà olùrànlọ́wọ́ àwọn ènìyàn láti yí ìgbésí ayé wọn padà, yàgò sí ti ebi èyí tí jàǹkáríwọ̀ tí ó lè ṣì wọ́n lọ́nà àti ọ̀nà ìtẹ̀síwájú ti di ohun tí wọ́n tún sọ̀rọ̀ lé lórí. Èyí ni ó jẹyọ ní ilé ẹ̀kọ́ gíga Táíṣọ́lá University of Education tó fìkàlẹ̀ sí Ìjàgùn Ìjẹ̀bú Òde nígbà tí wọ́n ń ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ọgbọ̀n irú ẹ̀. Akọ̀ròyìn wa Fatima Azam jábọ̀ ìròyìn wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó lo àyè náà láti gbèjà fún ìdásílẹ̀ àwọn iṣẹ́ ìmọ̀ràn ní gbogbo ìpele ẹ̀kọ́ àti àwọn ètò tí kìí ṣe ti ẹ̀kọ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ síwájú sí i. Àbá yìí gẹ́gẹ́ bí ìmọ̀ràn àwọn ògbóǹtarìgì onímọ̀ nípa ọpọlọ àti onímọ̀ nípa ẹ̀kọ́ yóò ṣe àtúnṣe àlàfo nínú ìtọ́sọ́nà àti ìtọ́jú fún àwọn ènìyàn, ìgbéga ìlera, ìmọ̀lára àti ìfaradà. Ìdánilẹ́kọ̀ọ́ yìí gẹ́gẹ́ bí olùdánilẹ́kọ̀ọ́ náà ṣe wí, ìyẹn ọ̀jọ̀gbọ́n Adégbénga Ògúnnàmíró, ó ní ó wà lára ìrànwọ́ tirẹ̀ láti wá ojútùú sí díẹ̀ lára àwọn ìpèníjà tí àwọn ènìyàn àwùjọ ń dojúkọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí yóò máa wáyé fún yín nínú ìròyìn wa ní kòpẹ́kòpẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ọ̀ṣọ́ ológun tó ń tẹ̀lé káàkiri ìyẹn Hail-the-Camp ADC Nurudeen Yusuf pẹ̀lú ipò ọ̀gágun tuntun colonel nínú àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Musbah Danwa jábọ̀ ìròyìn wípé
àwọn olórí nínú iṣẹ́ ológun ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀ṣọ́ náà ní ilé ìjọba Àbújá. Àdéhùn mẹ́rin tí wọ́n ṣe láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè China wà lọ́wọ́lọ́wọ́ ní oríṣiríṣi ìpele ìmúṣẹ, lẹ́yìn tí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Yusuf Tuga pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ láti orílẹ̀-èdè China Wang Yi tún fìdí àwọn ìlérí wọn múlẹ̀ láti ṣe àgbékalẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ ìlànà sí èyí tí ó dára láti ṣe àǹfààní fún orílẹ̀-èdè méjèèjì. Akọ̀ròyìn wa Garba Natala ló jábọ̀ ìròyìn náà. Ìgbáradì yìí ti bẹ̀rẹ̀ tó sì ti ń lọ ní pẹrẹwu ní gbọ̀ngàn orílẹ̀-èdè fún ti ayẹyẹ àyájọ́ ìrántí àwọn ológun tọdún 2025 láti bọ̀wọ̀ fún ìgboyà, ìṣọ̀kan akin wọn, ìfarajìn wọn àti oògùn ohun orípa àwọn akọni tó ti ṣubú lójú ìjà nígbà tí wọ́n sìnrú ilẹ̀ baba ńlá wọn. Akọ̀ròyìn wa Ọlájídé Bello jábọ̀ ìròyìn wípé kókó ìròyìn tí ó jẹyọ níbi ìgbáradì tó wáyé ní gbọ̀ngàn orílẹ̀-èdè lólú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá òun ni ó ti farasin. Ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. Má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.